dúpẹ́ lọ́wọ́ yín nítorí wọ́n lọ́ba tó fún wa ní ayọ̀, ọba tó jẹ́ kí ayọ̀ wa kó dìbànújẹ́, ọlọ́run ọba tó fún wa ní ìṣẹ́gun nígbà gbogbo. Ọlọ́run ti sọ pé lórí òkè ni ìwọ yóò kọ́ ìjọ rẹ sí lórí àpáta pé nánà pòkú yóò sì borí rẹ̀. A dúpẹ́ nítorí pé ìkọ̀kan náà rẹ kò ní lọ láìṣẹ. A dúpẹ́ nítorí orúkọ tó fi fún wa, orúkọ Jésù Kristi, àní pé gbogbo kókó máa wólẹ̀ tó gbà wọn kó sì máa jẹ́ pé Jésù Kristi ló lọ fún ògo Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín torí ọlọ́ba tó ń gbóhùn àdúrà. A dúpẹ́ nítorí ìjọ àpọ́sítélì ti Kristi. A dúpẹ́ náà nítorí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School. Ọlọ́run ilé bàbá tó ń ràn wá lọ́wọ́, Olúwa tẹ́ ọgbọ̀pẹ̀ wa, Olúwa tẹ́ ọgbà yín wa. Ẹ̀mí mímọ́ ò dágbére fún wa. Olúwa ẹ ṣé, 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 Olúwa ẹ ṣé. Ó gbòòrìṣà tí ń bẹ́ẹ̀ náà kan wá, Olúwa dáná sun gbogbo ẹ̀. Gbogbo ọ̀nà láti gbà dẹ́ṣẹ̀ Olúwa dáríjì wá Ọlọ́run. Ọlọ́run ọ̀rọ̀ rẹ náà fẹ́ jáde báyìí, Olúwa bá wa sọ̀rọ̀ rẹ, tú wa sílẹ̀, dá wa nídè, Olúwa fún wa ní agbára rẹ. Ó ṣe nípa ti gbọ́ torí àgbàdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Praise the living Jesus. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún wa, pàápàá láti wà níwájú rẹ̀ lónìí. Inú Dáfídì máa ń dùn tó bá sọ pé ó yá nílé Olúwa. Èrèdí ni ẹ̀tọ́ ní pé ire àti àánú yóò máa tẹ̀lé mi lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbé inú ilé Olúwa títí láì. Ṣé inú àwa náà máa ń dùn nígbà tá a bá gbọ́ pé ó yá nílé Olúwa? Ṣé inú wa máa ń dùn nígbà tá a bá gbọ́ wípé ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Agbára Ọlọ́run ó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀. Praise the Lord. Praise the living Jesus. Bíbélì sì ti jẹ́ kó di mímọ̀ fún wa wípé ní àtètèkọ́ ṣe ní ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Praise the Lord. Ibi tí àìgbọ́yé tó ti máa ń wáyé ní lápẹ́ ní controversy. Ọba náà ń pe Jésù Kristi ní Ọlọ́run. Bí a ní yege Jésù Kristi ń ṣọmọ Ọlọ́run. Ní ayé ń bì báyìí láti ń pe Jésù Kristi ní Jésù Kristi. Orúkọ tí Jésù Kristi ń jẹ́ ní ọ̀run, òun ni ọ̀rọ̀. Praise the Lord. Ọ̀rọ̀ ni orúkọ tó ń jẹ́ ní ọ̀run. Gẹ́gẹ́ bí a kò ti lè ṣe ìpínyà láàrin ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Buhari nígbà tó bá sọ̀rọ̀, ẹ wá ní ẹ ṣe ìpínyà pé ọ̀rọ̀ ẹ̀ lélẹ̀ òun lélẹ̀. Ìkọ̀kan náà làwọn méjèèjì. Nígbà tó bá sọ̀rọ̀, ọ̀rọ̀ ẹ̀ máa ní Buhari nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì àti gbogbo àwọn ìwé mímọ́ mìíràn ó fìdí ẹ̀ múlẹ̀ wípé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run la fi dá ohun gbogbo, pé kò sì sí ohunkóhun tí a dá tí kò ṣe nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Ṣó ti yé wa nísìn? Ọ̀rọ̀. Nítorí pé tí mọ́tò wa tó bá ní any problem, ní gbé lọ sọ́dọ̀ kápẹ́ntà. Nítorí kápẹ́ntà kan ló máa túnṣe. Níbo la máa gbé lọ? A máa gbé lọ sọ́dọ̀ mechanic àbí ká gbé lọ sí factory tó ti ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ọ̀rọ̀. Nítorí pé Ọlọ́run ló dá wa. Nígbà tó di pé ó fẹ́ wá ṣiṣẹ́ àtúnṣe, tó fẹ́ wá ṣiṣẹ́ ìràpadà, ó láti gbé ẹran ara ènìyàn wọ̀. Èyí la máa rí nínú ìwé Fílípì orí 2 láti ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 8. Ó láti gbé ara rẹ̀, ó láti gbé ènìyàn wọ̀. Ó wá ní àwòrán ènìyàn láti lè wá ṣiṣẹ́ ètùtù, iṣẹ́ ìràpadà. Èrèdí ta fi ń pè ní Mèsáyà nìyẹn, Jésù Kristi. Jésù túmọ̀ sí pé olùgbàlà. Praise the Lord. Praise the living Jesus. Tí a bá wo ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí, tá a bá wò dáradára, mo rí pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ láàárín àwọn ọba méjèèjì yìí, èyí tó dẹ̀ fi mú kí ìpínyà kó wá sí ìlú Ísírẹ́lì. Nítorí ìlú Ísírẹ́lì á pín sí méjì. Kí dẹ̀ nìkan tó wà nínú àwọn ọba méjèèjì yìí, mo rí wípé ìgbéraga ni, ìgbéraga ṣọlẹ̀. Tí a bá fẹ́ mọ ẹni tí Ọlọ́run jẹ́ dáradára,
ọ̀nà pàtàkì ọ̀nà àmúyẹ kan pàtàkì tá a máa fi mẹ́tọ́ Ọlọ́run jẹ́ òun ní ìrẹ̀lẹ̀. Bíbélì sọ wípé Ọlọ́run á máa júbà onírẹ̀lẹ̀. Ṣùgbọ́n ìgbéraga ní ṣáájú ìparun. Tá a bá fẹ́ mọ ẹni tó ń pè ní èṣù gangan, ohun tí a fi máa ń dé èṣù mọ̀ òun ní ìgbéraga. A máa rí yẹn nínú Isaiah chapter 14. A dẹ̀ máa tún rí nínú Ezekiel chapter 28. Praise the Lord. So nígbà mìíràn èèyàn lè má mọ̀ pé òun ní ìgbéraga nítorí ẹni tó máa ń ní nígbà mìíràn kò mọ̀ pé òun ní, ó máa ń sá pamọ́ ni. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó dẹ̀ lágbára jù ìjọba fẹ́ bẹ̀rẹ̀ kẹ́ṣẹ̀ olólè jù sí ìmọ̀ níbi apànìyàn tàbí fẹ́ sọ àwọn nǹkan mìíràn. Ṣùgbọ́n ìgbéraga òun gangan ló jẹ̀mí sí fún àwọn ẹ̀ṣẹ̀ mìíràn. Òun tó dẹ̀ wá jẹ nínú àwọn ọba méjèèjì yìí tá a bá ka ìtàn yìí dáradára a rí bó ṣe jọyọ, a dẹ̀ rí ìkùnà tó mú bá wọn. Praise the Lord. Tí a bá ní ká ka ibi tó fẹ́ kí a kà ìyẹn Ísírẹ́lì péyà a àṣìṣe Rehoboamu bí fífi Jeroboamu jọba àti àṣìṣe rẹ̀. Praise the Lord. Tí a bá fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ìtàn yìí a máa láti fara balẹ̀ ka àwọn ọba ìkíní orí 12 láti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Àwọn ọba ìkíní orí 12 láti ẹsẹ̀ kínní sí ìkẹtàlélọ́gbọ̀n. Àti bí bá tún wá ka àwọn ọba ìkíní orí 13 láti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ 10, máa pè ní English kó lè yé wa. 1 King chapter 12 1-33. 1 King chapter 12 1-33. The 1 King chapter 13 1-10. Mo gbàdúrà lórúkọ Jésù gbórúgbé òkùnkùn náà yé wa á gbiná dànù lórúkọ Jésù Kristi. Gbórúgbé Sátánì náà yé wa ó máa laná dànù lórúkọ Jésù Kristi. Gbórúgbé Sátánì inú ọkàn wa ó máa laná dànù lórúkọ Jésù Kristi. Àmín. Tá a bá worúkọ àwọn ọba méjèèjì wọ́n jọra wọn. Rehoboamu ìyẹn bẹ̀rẹ̀ láti aru, Jeroboamu ìyẹn bẹ̀rẹ̀ láti J. Praise the Lord. Now ẹ jẹ́ sáré sọ ìtàn yẹn ní ráńpẹ́ fún àǹfààní àwọn èèyàn tó ń gbọ́ mi. Rehoboamu òun jẹ́ ọmọ Solomon. Ẹ mọ̀ pé Solomon òun ló jọba lẹ́yìn bàbá rẹ̀ Dáfídì. Dáfídì jẹ́ ẹni bí ọkàn Ọlọ́run. Dáfídì ní ìpinnu láti kọ́ ilé fún Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé rárá o, ọmọ tó máa jọba lẹ́yìn rẹ̀ ni mo fún ní àǹfààní yìí, èyí tí ń ṣe Solomon. Dáfídì ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ, ó ní ọ̀pọ̀lọpọ̀ aya nítòótọ́. Lára àwọn ọmọ tó ní wọ́n ti gbìyànjú láti jẹ ọba lórí Ísírẹ́lì. Absalom abákatọ́ rẹ̀ ó tẹ̀ ṣe lóde ọba tán títí Ọlọ́run fi ṣẹ́gun ẹ̀. Ọlọ́run fún Dáfídì ní ìṣẹ́gun. Bàbá lọ wò tán yẹn àárí dáadáa ń bẹ̀. Adóníjà tó tún jẹ́ àbúrò rẹ̀ òun náà tún gbé ìgbésẹ̀ yẹn náà nígbà tí Dáfídì darúgbó. Òun náà nígbà tí mo ka ìtàn wọn dáradára mo rí pé ọmọ ìyá kan náà ni wọ́n, ọmọ Agit. Màmá wọn ó jẹ́ kan nínú àwọn ọmọ ọba a lè pè ní princess ní ìlú kan tí Dáfídì náà fẹ́. Wọ́n rí pé bàbá àwọn ọba, màmá àwọn náà wá láti ìdílé ọba. Ó gbèrò wọn ní pé a bí àwọn láti jẹ ọba ni. Praise the Lord. Ṣùgbọ́n Ọlọ́run jà fún Solomon. Ó fi Solomon jọba lórí àwọn èèyàn rẹ̀. Ọlọ́run fún Solomon ní ọgbọ́n, ó fún ní òye, ó fún ní ìmọ̀, ó fún ní owó, ó fún ní ọlá tí ó gbòyàn pàápàá ń péjọ láti mọ̀ láti rí. Ó jẹ́ tó gbajúmọ̀. Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ pé òun ló máa kọ́ ilé fún òun. Ó dẹ̀ kọ́ ilé fún Ọlọ́run. Solomon ó bẹ̀rẹ̀ àṣìṣe rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ń kó aya jọ. Bíbélì sọ pé ó ní 700 wives. 700 1 2 3 ọgọ́rùn-ún lọ́nà méje àti 300 concubines àlè ọdún àbí that should be 300 ọgọ́rùn-ún lọ́nà mẹ́ta. Praise the Lord. Wọ́n ò bá a ní 365 days nínú ọdún
èèyàn wá ní 1000 wife báwo ló yẹ máa ṣe ìyẹn mẹ́fà máa bọ́ obìnrin bíi mẹ́rin ṣe àjọṣepọ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n èrèdí tó fi ṣe yìí ọgbọ́n ènìyàn ló gbé wò pé nígbà tí mo bá fẹ́ ọmọ Fáráò báwo ni Fáráò ṣe máa wá ronú pò fẹ́ agbógun tì mí ó máa fẹ́ fi ọ̀wọ̀ yẹn fún mi pé ọmọ mi ló fẹ́ àti di family àti di ẹbí àti di ìkan ó wá fẹ́ wọn bẹ́ẹ̀ káàkiri ní gbogbo àgbáyé èrèdí nìyẹn nítorí kí ìjọba ẹ̀ bá lè gbilẹ̀ kò dẹ̀ sí ogun nítòótọ́ ṣùgbọ́n èyí tako ọ̀rọ̀ tí Ọlọ́run ti sọ nínú ìwé Deuteronomy orí 17 chapter 17 verse 17 ó lọ kó àyájọ́ fún ara rẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí í ṣubú ní Bíbélì wa jẹ́ kó dímọ̀ fún wa ni pé ńgbà tó wá dògbò tó darúgbó àwọn obìnrin àjòjì tó fẹ́ wọ́n yí lọ́kàn padà sí Ọlọ́run rẹ̀ ó di ọ̀tá Ọlọ́run ẹ̀ tó sọ̀rọ̀ tí náà bọ́lẹ̀ a ń sọ nípa Solomon nípa Elijah ẹ̀ tó pe iná sọ̀kalẹ̀ Solomon ń gbàdúrà iná sọ̀kalẹ̀ sórí ẹbọ sísun nígbà tó olúwadẹ tó wá bẹ̀ sí lọ ń kọ́ lé òrìṣà kiri Solomon ń kọ́ lé òrìṣà ó kọ́ fún Kemoshi ó kọ́ fún Ashtoreth ó kọ́ fún Moleki ọ̀pọ̀lọpọ̀ lé òrìṣà ló kọ́ tí ó bá bẹ̀ sí ń dárúkọ wọn nítorí àwọn obìnrin yìí lọ́kàn padà nígbà tó di òru Ọlọ́run wá ṣèdájọ́ pé òun máa gba ìjọba kúrò lọ́wọ́ Solomon ṣùgbọ́n nítorí ẹni bí ọkọ òun Dáfídì òun máa fi ẹ̀yà méjì tí ń ṣe ẹ̀yà kan gan sílẹ̀ ṣùgbọ́n ẹ̀yà mẹ́wàá tó kù òun fún Jeroboam ọmọ Nebati praise the Lord lótìtọ́ nígbà tí Jeroboam ọmọ Solomon máa jẹ ọba àwọn èèyàn péjọ àkábíyèsí ó ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ báwọn ènìyàn wọn náà wá ọba nǹkan táwọn náà fẹ́ kẹ́ ṣe fún wa nìyí inú á dẹ̀ máa dùn tí ẹ bá lè ṣe fún wa kí ni tẹ fẹ́ bàbá yín wọ́n ṣàwọn kankan tó jẹ́ pé ó ní wá lára afẹ́kẹ́ bá wa lè fi ọwọ́ ẹ̀rọ ṣe kẹ́ bá wa dí gbogbo ìní lára ikú ó ní òkè ẹ fún mi ní ọjọ́ mẹ́ta lótìtọ́ tí wọ́n bá máa wò tán yẹn ìyá rẹ̀ bóyá ó fẹ́ lọ bọ́lọ́run sọ bí bàbá ẹ̀ ṣe máa ń ṣe nígbà tó bá á fẹ́ mọ kí ni ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ Rehoboam ó pe àwọn àgbààgbà dẹ̀ gbà níyànjú tó dára pé ṣe ohun táwọn èèyàn fẹ́ ṣùgbọ́n Bíbélì tún jẹ́ kó dímọ̀ fún wa wípé ó lọ bá àwọn ẹlẹgbẹ́ táwọn tó jọ kàwé tó dúró wájú ẹ̀ àwọn ẹ̀ bá fún nímọ̀ràn ọ̀tọ̀ pé kí ni wọ́n fẹ́ máa rí ẹ fí nìyẹn fi wọ́n pọ̀ ọba ní ẹ ọba dẹ̀ bá lórí ohun gbogbo òun náà bá ṣe bẹ́ẹ̀ ohun tó fa ìpínyà nìyí praise the Lord ó wá di pé orílẹ̀-èdè Ísírẹ́lì tá a mọ̀ pé orílẹ̀-èdè tó wà ní ìṣọ̀kan wọ́n pín sí méjì wọ́n pín sí mélòó méjì fún àǹfààní àwọn ènìyàn tó fẹ́ kó ilé yé wa dáradára àkọ́kọ́ à ń pè ní Northern Kingdom of Israel Northern Kingdom of Israel olú ìlú wọn capital city wọn ó jẹ́ Samaria bí capital city Nigeria ṣe jẹ́ Abuja so capital city olú ìlú Northern Kingdom of Israel ó jẹ́ Samaria ní Southern Kingdom of Israel orúkọ tó wọ́n ń pàwẹ́ ní Judah Republic of Judah olú ìlú tiwọn ó jẹ́ Jerusalem mo dẹ̀ mọ̀ wípé Jerusalem ibẹ̀ ni temple wà temple ilé Ọlọ́run yẹn Jerusalem ló wà ẹyẹ kan ni ibẹ̀ ló wà táwọn yẹn bá fẹ́ rúbọ tó bá fẹ́ sin Ọlọ́run Jerusalem yẹn ló máa lọ láti gbogbo ẹ̀yà ìlú ẹ̀yà mẹ́wẹ̀ẹ̀wá méjìlá ó máa wá sí Jerusalem ṣùgbọ́n nígbà tí ìlú ti wá pín sí méjì àti ní ọba méjì ọba Northern Kingdom tó ní ẹ̀yà mẹ́wàá Jeroboamu ọmọ Nebati òun ló ń ṣe ọba níbẹ̀ Samaria dẹ̀nu olú ìlú bẹ̀ ọba lórí Judah ó jẹ́ Rehoboamu ẹ̀yà méjì dẹ̀ ní Jerusalem ló lè lò bẹ̀ ṣùgbọ́n ẹ̀rù wá ń ba Jeroboamu pé nígbà táwọn èèyàn bá fẹ́ lọ ṣọdún tó ń lọ sí Jerusalem kí Rehoboamu má lọ wá àwọn tẹnu wọn dùn bí iyọ̀ kó má lọ
kó ọ̀bànújẹ́ fún ọ kó má lọ di pé ọmọ á dìtẹ̀ sí òun. Kò jẹ́ kán lọ sí Jerusalem láti lọ sin Ọlọ́run mọ́. Ọlọ́run dẹ̀ ló fún ní ipò yẹn. Kí nìkan tó wá ṣe? Ó wá fi Bethel, ilé Ọlọ́run náà ṣáà ní Bethel àti Dan, ó wá lọ kọ́ ilé òrìṣà síbẹ̀, àwọn màálù wúrà 2. Ọlọ́run yín nìyí o. Ó wá ṣe báyìí pé ṣe rí ní Jerusalem, ṣe rí pé ọmọ marginalize yín, ọmọ ń ṣe mẹ́gbẹ́ kì í ṣèyàn. Níbí báyìí anybody ló lè ṣiṣẹ́ Ọlọ́run. Ẹ dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ti wí pé ẹnikẹ́ni tó wá máa ṣiṣẹ́ àlùfáà wọn láti jẹ́ láti inú ìdílé Léfì. Òun wá ṣogbo nǹkan tó dán mìíràn láti fa ojú àwọn èèyàn mọ́ra. Àwọn èèyàn gbàgbé Jerusalem lé Ọlọ́run. Ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo àyẹ̀wò níbo ni a ti ń tàpá sí Ọlọ́run. Ọlọ́run tó fún wa ní ọgbọ́n, tó fún wa ní òye, tó fún wa ní iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe. Ṣé kò ṣe pé àwa náà à ń mú àwọn èèyàn lòdì, à ń kó àwọn èèyàn sápamọ́ fún Ọlọ́run? Jésù Kristi ti rán wa níṣẹ́. Iṣẹ́ kan tí Jésù dẹ̀ rán wa ni pé kí a lọ jèrè ọkàn fún òun. Ṣé kò ṣe pé wọ́n ń jèrè ọkàn fún ara rẹ̀? Nítorí àmọ́nijọpọ́n, that is selfishness, ẹ jẹ́ ká wo gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ṣe fẹ́ jẹ́ kí a mọ̀ àṣìṣe Rehoboamu. Ṣùgbọ́n ó kàn ìmọ̀ràn àwọn àgbààgbà tí wọ́n bá dá, ó sì bá àwọn ìpẹ́ rẹ̀ tí wọ́n dàgbà pẹ̀lú rẹ̀ tí wọ́n sì dúró níwájú rẹ̀ gbìmọ̀. Gẹ́gẹ́ bí iye sọ́lẹ̀ kan àmàrí ẹni ẹsẹ̀ 8. Ọlọ́run ti fún Rehoboamu ní àǹfààní láti jọba lórí ìjọba tí ó ṣọ̀kan náà. Ṣùgbọ́n kò sí àmì pé ó dá a mọ̀ gẹ́gẹ́ bí olùṣàkóso àgbà. Ọlọ́run mọ̀. Ènìyàn yóò rò pé ó fẹ́ lọ bèrè lọ́wọ́ Ọlọ́run ní ààyè ọjọ́ 3 tó bèrè ni, bí bàbá ńlá rẹ̀ Dáfídì ti máa ń ṣe. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀, ó bèrè lọ́wọ́ àwọn àgbààgbà àti lọ́wọ́ àwọn ìpẹ́ rẹ̀ bákan náà. Síbẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ náà sì gbà á nímọ̀ràn nípasẹ̀ àwọn àgbààgbà wọ̀nyí. Irú àwọn àgbààgbà oníwà bí Ọlọ́run bẹ́ẹ̀ kò ní ṣọ̀wọ́n nínú ìṣàkóso ilé, ìjọ, ìlú àti orílẹ̀-èdè wa ní orúkọ Jésù. Àmín o. Ṣùgbọ́n ìjẹ́ ó tẹ̀lé Ọlọ́run bí? Ẹnikẹ́ni tó bá kẹ́gàn ìmọ̀ràn àwọn àgbààgbà oníwà bí Ọlọ́run yóò dára rẹ̀ lẹ́bi. Ẹ tó bá ń wa rògbò yóò parun lójijì. Gẹ́gẹ́ bí ìwé Òwe 29:1 ṣe wí. Wọ́n ní a rí ọwọ́ Ọlọ́run bí ó ti ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti mú ìdájọ́ rẹ̀ lórí Sólómọ́nì ṣẹ àti ìlérí rẹ̀ fún Jeroboamu ṣẹ pẹ̀lú. Ìwé mímọ́ kò ní wá sí ìmúṣẹ láì ní ọ̀nà. Ìwé mímọ́ kò ní wá sí ìmúṣẹ láyé wa ní ọ̀nà búburú. Àmín o. Ibi tí nǹkan tí bẹ́ẹ̀ ń sọ ni wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Ọlọ́run mọ̀ sí, nítorí pé kí ọ̀rọ̀ ẹ lè bá ṣẹ nípa ohun tó ń sọ nípa Sólómọ́nì àti bóyá fẹ́ gbé ìjọba fún Jeroboamu. Wọ́n ní ìwé mímọ́, nǹkan burúkú tó wà ní ìwé mímọ́ kò ní ṣẹlẹ̀ wa lórí lórúkọ Jésù. A ti kọ́ wípé a máa fi Jésù Kristi wọ̀n. Ṣùgbọ́n Júdásì, òun ní ọ̀rọ̀ burúkú yẹn lọ ṣẹlẹ̀ lórí. Nǹkan burúkú tó wà nínú ìwé mímọ́ kò ní ṣẹlẹ̀ wa lórí lórúkọ Jésù. Àmín. Now, àwọn wọ̀nyí kan ń gbé ìgbésẹ̀ ní ìbámu pẹ̀lú àkọsílẹ̀ Ọlọ́run olùṣàkóso gbogbo ìṣẹ̀lẹ̀ ẹni. Ó wà ní ìṣedédé pẹ̀lú rẹ̀ bí. 5. Wo bí alábòjútó àwọn ìṣẹ̀lẹ̀ ènìyàn ti ń dá sí dídá ìtàjẹ̀ sílẹ̀ láì ní ìtumọ̀ dúró bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò pé. Níwọ̀n bí ó ti jẹ́ pé òun ni ó fàyè gba ìpínyà wọn, kí nìdí tí àwọn arákùnrin yóò fi máa kógun jára wọn. Nígbà tí irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí bá wáyé láàrin wa, a gbọ́dọ̀ wá ọ̀nà láti mọ ọkàn Ọlọ́run kí a má ba ja ìjà òdì. Gbogbo tó bá ń ṣẹlẹ̀ yẹn láti mọ ọkàn Ọlọ́run. Olúwa, ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣàtọwọ́ ẹ ni? Kò sí pé ká máa lọ jà fún Ọlọ́run. A dẹ̀ máa rí, nítorí nígbà tó ọba náà bá gbára dì pé wọ́n fẹ́ gba ìlú, wọ́n dìtẹ̀ sí mi, ó kó àwọn jagunjagun jọ, òun á méṣàn kó ń pa gbogbo wọn dànù. Ọlọ́run á tó wá lò Ṣemáyà ìránṣẹ́ rẹ̀ láti bá wọn sọ̀rọ̀. Ẹ má tẹ̀jẹ̀ ara yín sílẹ̀ o. Arákùnrin kankan náà ni yín o. Gbogbo tó ṣẹlẹ̀ àtọwọ́ mi ló ti wá. Àyíjà òun lọ́kọ́ sọ ìran èkì tó sọ àsọtẹ́lẹ̀ kínní. Èyí ò kì í ṣe ọ̀rọ̀ pé nǹkan báyìí fẹ́ ṣe. Àwọn tó bá sọ pàṣọtẹ́lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ láti ẹnu ìránṣẹ́ bí wòlíì
tó dẹ̀ láti wá sí ìmúṣẹ nítorí Jésù Kristi wípé kíkí náà rọ̀ mí kò ní lọ láì ṣẹ. Praise the Lord. Now fífi Jeroboamu jọba àti àṣìṣe rẹ̀ àmàrí yẹn náà nínú gbogbo bí ìtàn yẹn ṣe lọ. Ó sì fi Jeroboamu pé wọ́n mú ẹ̀yà mẹ́wàá nítorí báyìí ní Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé wèmí ó fa ìjọba náà ya kúrò ní ọwọ́ Sólómọ́nì, èmi ó sì fi ẹ̀yà mẹ́wàá fún ọ. Ọlọ́run ti ṣèlérí láti kó lára ìjọba náà lé ọwọ́ Jeroboamu. Jeroboamu sì ti ṣe àṣìṣe. Ọlọ́run kì í kùnà rú àwọn ènìyàn náà sókè láti fi Jeroboamu jọba lórí ohun tó wá di ìjọba àríwá níkẹyìn. Praise the Lord. Ìjọba àríwá, that is northern kingdom. Olú ìlú náà dẹ̀ jẹ́ Samaria. Ọlọ́run ti sọ ọ̀rọ̀ ọlọ́dẹ wá sí ìmúṣẹ. Ọlọ́run olùmọ̀ ohun gbogbo náà pa Júdà mọ́ fún ilé Dáfídì ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Wọn kò mọ̀ pé òun ní Mèsáyà náà lọ́kàn, ẹni tó gbọ́dọ̀ wá gẹ́gẹ́ bí kìnìún ẹ̀yà Júdà. Ọlọ́run ti tóbi olùṣàkóso gbogbo ayé. Praise the Lord. Nígbà tí Dáfídì rí èrò tó dára pé èmi ó kọ́lé fún Ọlọ́run, Ọlọ́run wá bá a dá májẹ̀mú pé èmi ò béèrè ilé mi ìbéèrè ohunkóhun lọ́wọ́ èèyàn. Ó ti pẹ́ tí a ti ń gbé àpótí ẹ̀rí Ọlọ́run rìn tọ́kẹ̀ máa gbé sábẹ́ àgbò, ṣùgbọ́n wọ́n ronú èyí pé Ọlọ́run wá bá a dá májẹ̀mú. Ibẹ̀ láti sọ nípa Jésù Kristi Mèsáyà tó ń bọ̀. Nítorí ọ̀rọ̀ yìí òun ni a ṣe fún ní ẹ̀yà méjì, Júdà àti Benjamin, ẹ̀yà kan gan lámì. Now ọba wo bẹ̀rẹ̀ ní Ọlọ́run fún Jeroboamu ní ìfìdímúlẹ̀ àti gbígbòrò, ṣùgbọ́n ṣe ló ń rò pé òun ń ṣe nípasẹ̀ agbára òun ìwọ ọmọgọ́. Ó ní pé kì í ṣe nípa agbára, kì í ṣe nípa, it's not by might, it's not by power, says it's not by my spirit, says the Lord Almighty. Wọ́n bá wò dáadáa fún àwọn èrèdí ìṣèlú. Jeroboamu gbèrò láti dá àwọn ènìyàn Ọlọ́run dúró láti máa lọ jọ́sìn fún. Ó kùnà nípa sísá béèrè lọ́wọ́ Ọlọ́run fún ọ̀nà àbáyọ. Ọlọ́run kan náà tó ti gbé ìjọba tí kò tọ́ sí ilé lọ́wọ́. Gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ ti wí lẹ́kọ̀ọ́, ó wò pa Jerusalem kó má di pa àwọn èèyàn bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀. Kò jẹ́ kán lọ sin Ọlọ́run mọ́. No, ẹ ti ṣọ́ọ̀ṣì pa. Nítorí kéde Olúwa ṣàánú fún wọn. Báwo lo àwa náà ṣe ṣe gẹ́gẹ́ bí olórí lónìí? Jésù ti gbé iṣẹ́ ńlá lé wa lọ́wọ́ láti lọ jèrè ọkàn fún òun, ṣùgbọ́n ṣáwa ń jèrè ọkàn fún Ọlọ́run lónìí. Ṣé kò ṣe wípé onímàdàrú ni a jẹ́ lónìí? Jésù ń gbàdúrà fún ìṣọ̀kan ìjọ nínú John chapter 17. Ṣé kò ṣe pé àwa là ń dá ìjọ Ọlọ́run? A ní à ń jèrè ọkàn fún Ọlọ́run, ṣùgbọ́n à ń jèrè ọkàn fún ara wa, fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa. Tá a bá ń wùwà yìí, ẹ jẹ́ ká lọ yí padà, ká má bàa jẹ́ ọ̀tá Ọlọ́run, ká má bàa jẹ́ ti èṣù. Èṣù dẹ̀ ní jẹ́ bàbá lórúkọ Jésù. Ó tún ṣe àṣìṣe síwájú sí nípa dídarí àwọn ènìyàn tí Ọlọ́run fi síkàwọ́ rẹ̀ wọnú ìbọ̀rìṣà tó lágbára tako ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run yóò wá gbà kí ó lọ láì jìyà bí. Tá bá rí ohun tó ṣe gẹ́gẹ́ bí ìwé Exodus ti wí pé ẹ̀yin ẹ má ṣe gbé ère-kére, ẹ má ṣe sin òrìṣà kórìṣà, èèwọ̀ ni. Ó dẹ̀ mú káwọn èèyàn yìí kan wọnú ìbọ̀rìṣà lọ, ó tàn wọ́n jẹ. Ó kó àwọn wòlíì jọ fún ara rẹ̀, àwọn tí kò ń ṣe ti Ọlọ́run. Báàrà náà ṣe ń kó àwọn èèyàn jọ láì gbàdúrà, láì bọ́ Ọlọ́run sọ. Ọlọ́run rán ìdájọ́ rẹ̀ sí, ó sì jẹ́wọ́ títóbi rẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn orílẹ̀-èdè tí kò ṣe é pé ìníjà, ẹni tó fọba sípò tó sì yọba nípò. Jẹ́ ó yí padà rárá o. Ọlọ́run láti sọ ìtàn ìbànújẹ́ fún nípa ara rẹ̀. Ó mú kó ṣọ̀fọ̀ ọmọkùnrin rẹ̀ tó fẹ́ràn ṣáájú kóun fún ara rẹ̀ kó tó kó sínú ìbànújẹ́. Burúkú ò ní ṣẹlẹ̀ sí wa lórúkọ Jésù. Àwọn olórí gbọ́dọ̀ máa ṣọ́ra kí wọ́n má bàa di ohun èlò fún ìmúṣẹ ìwé mímọ́ ní ọ̀nà òdì. Ohun tó bá sì ṣe sí àwọn aṣáájú rẹ̀ ni a ó padà ṣe fún wọn. Àwọn adarí tí wọ́n ń ṣìwàwù ní ọ̀nà gbọ́dọ̀ mọ̀ pé wọn kò lè bọ́ lọ́wọ́ ọ̀gọ irin ìdájọ́ Ọlọ́run àyàfi bí wọ́n bá ronúpìwàdà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run, ọ̀rọ̀ rẹ níbi má jẹ́ kó ṣẹlẹ̀ wa lórí.
àsọtẹ́lẹ̀ ẹbí má jẹ́ kó ṣẹlẹ̀ wá lórí. Gbé ìrànlọ́wọ́ ẹ dìde fún wa, jẹ́ ká lè fẹ́ràn rẹ, fún wa ní ọkàn tó dúró ṣinṣin, ọkàn tó ń jẹ́ titi wọ Ọlọ́run. Bíbélì pé Dáfídì ní ẹni bí ọkàn Ọlọ́run, ẹ tó nírẹ̀lẹ̀, ẹ tó ń fi gbogbo fún Ọlọ́run, ẹ tó ń ṣèfẹ́ Ọlọ́run. Ọlọ́run á máa júbọ onírẹ̀lẹ̀. Jésù Kristi sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹnikẹ́ni tó bá fẹ́ tóbi, ẹni tó tóbi jù níjọba Ọlọ́run ní láti dàbí ọmọdé. Ó sì mú ọmọ ìkéré yẹn sáàrin wọn. Ó ní pé ẹ̀yin ẹ láti dàbí ọmọdé. Ẹ̀yin má ṣe ṣe bí àwọn ayé ti ń ṣe. Àwọn ayé á máa gàba lórí àwọn ẹni tí wọ́n wà lábẹ́ wọn. Ṣùgbọ́n ẹ̀yin mo rán yín láti jẹ́ ìránṣẹ́ ni. Jésù Kristi bá wọn sòtítọ́ ọ̀rọ̀. Nítorí pé ìgbà gbogbo wọn bẹ̀ sí wora wọn lójú. Tálẹ̀ ẹ kó gbálẹ̀, tálẹ̀ tó yẹ kó ṣe báyìí. Jésù bá kó dìde, ó bá bẹ̀ sí fẹsẹ̀ wọn. Ọmọ náà Olúwa má fẹsẹ̀ mi nígbà tí fọ̀. Ẹ jẹ́ kó ò ní pè ní ọ̀dọ̀ mi. Jésù ṣe wá bá wọn sọ̀rọ̀ ohun tó jó títọ́ ọ̀rọ̀. Olórí ọ̀fẹ́ láti lè jẹ́ onírẹ̀lẹ̀, orí ọ̀fẹ́ láti lè jẹ́ titi rẹ, láti lè jẹ́ ní bí ọkàn Ọlọ́run. Olúwa fún wa agbára láti lè jẹ́ titi ẹ. Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa, má jẹ́ àdìdàkudà. Mo gbàdúrà fún CAC. Olúwa Ọlọ́run Elédùmarè má yẹ kí CAC má yẹ kó túká. Olúwa gbàdúrà fún ìjọ náà, jẹ́ kó Olúwa rọ̀ ògo rẹ, agbára rẹ sínú ìjọ náà, jẹ́ ká máa dàgbà sí i. Ó ṣe jẹ́ pẹ́ tí gbọ́. Jésù Kristi Olúwa wa. Amen. Praise the Lord. Hallelujah.